Aláròyé máa wí o. Ṣé ẹ ti gbọ́ ohun táwọn èèyàn Àkùngbá Àkókò ṣe nítorí ìjàmbá ọkọ̀ tó fẹ̀mí èèyàn mẹ́wàá ṣòfò? Pẹ̀lú ìbínú ńlá làwọn èèyàn ìlú Àkùngbá Àkókò fi rọ́ jáde láti fẹ̀hónú wọn hàn lọ́jọ́bọ̀ Thursday, ọjọ́ 23 oṣù kẹwàá ọdún yìí lórí ìjàmbá ọkọ̀ tó wáyé lálẹ́ ọjọ́rú Wednesday èyí tó fọ̀pọ̀ ẹ̀mí àwọn ará ìlú ọ̀hún ṣòfò. Àwọn olùfẹ̀hónú ọ̀hún, tí ọ̀pọ̀ wọn jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì Adékúnlé Ajáṣin tó wà nílùú Àkùngbá, ni wọ́n dí ọ̀nà kan ṣoṣo tó gba ìlú náà kọjá pa léyìí tó ṣe ìdíwọ́ ńlá fáwọn arìnrìn-àjò tó rìn sí àsìkò ìṣẹ̀lẹ̀ yìí láti ráyè kọjá. Ohun táwọn tínú ń bí yìí sì ń tẹnu mọ́ jùlọ ni wípé ó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ondo tètè wá nǹkan ṣe lórí ìṣẹ̀lẹ̀ bí àwọn èèyàn ṣe ń pàdánù ẹ̀mí wọn nípasẹ̀ ìjàmbá ọkọ̀ nílùú Àkùngbá. Wọ́n ní nínú gbogbo ìjàmbá ọkọ̀ tó ti ń wáyé lágbègbè náà látẹ̀yìnwá, èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù yìí ló burú jù tó sì tún bani nínú jẹ́ jùlọ. Àwọn èèyàn ọ̀hún ní ohun tí àwọn fẹ́ báyìí ni kí ìjọba tètè wá bí wọn yóò ṣe dí ọ̀nà mọ́ àwọn ọkọ̀ àjàgbé tó ń gba agbègbè géètì fásitì Àkùngbá kọjá láti lè dènà irú ìjàmbá bẹ́ẹ̀ tó tún lè fẹ́ wáyé lọ́jọ́ iwájú. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawal tó ṣàbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ yìí ló padà pẹ̀tù sáwọn èèyàn tínú ń bí ọ̀hún lọ́kàn. Ọ̀gá ọlọ́pàá ọ̀hún kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn fún bí wọ́n ṣe gba àlàáfíà láàyè lásìkò ìfẹ̀hónúhàn náà. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lórí bí irú nǹkan bẹ́ẹ̀ kò ní ṣe wáyé mọ́. Ó ní àwọn ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ Civil Defence àtàwọn ẹ̀ṣọ́ ojú pópó míì láti rí irin ńlá mọ́ agbègbè ojú ọ̀nà márosẹ̀ náà, èyí tí kò ní fún àwọn ọkọ̀ ńlá láàyè láti máa gba ibẹ̀ kọjá. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tirẹ̀, alálẹ̀ tìlú Àkùngbá Ọba Hòsénì Isiaka Adu Àgùrẹ́ Kínní ní òun kò lè júwe bí inú òun ṣe bàjẹ́ tó lórí ọ̀pọ̀ ẹ̀mí àwọn ará ìlú tó bá ìṣẹ̀lẹ̀ yìí rìn. Ó ní kò sí àní-àní wípé àjálù ńlá lọ̀rọ̀ náà jẹ́ fún gbogbo èèyàn ìlú pátápátá. Ọba Adu ní ọjọ́ 18 oṣù kẹwàá yìí ní ààfin alálẹ̀ àti àwọn aláṣẹ fásitì Àkùngbá Àkókò ṣèpàdé níbi tí àwọn ti pinnu títí ojú ọ̀nà yìí pa pátápátá láì mọ̀ wípé àjálù míì tún kanlẹ̀kùn. Kábíyèsí ọ̀hún ní àdúrà òun ni kí Ọlọ́run fúnra rẹ̀ kó tu ẹbí gbogbo àwọn tí wọ́n kú sínú ìjàmbá yìí nínú. Ó ní òun tún rọ àwọn ọmọ ológun tí wọ́n wà nítòsí Ìkàrẹ́ Àkókò tí kò fi bẹ́ẹ̀ jìnnà sọ́dọ̀ àwọn láti rí dájú wípé àwọn awakọ̀ tẹ̀lé òfin ìrìnnà agbègbè náà. Ọ̀sán ọjọ́bọ̀ Thursday yìí kan náà ilé-iṣẹ́ Dangote fi àtẹ̀jáde síta nínú èyí tí wọ́n ti ṣẹ́kànlẹ̀ wípé kì í ṣe ọkọ̀ àwọn ló ṣokùnfà ìjàmbá náà. Dangote ní gbogbo ọkọ̀ àjàgbé tó ń jáde láti iléeṣẹ́ àwọn ló ní orúkọ lára tó sì ní ọ̀nà tí àwọn gbà tọpasẹ̀ èyíkéyìí tó bá fẹ́ wa ìwàkuwà nínú àwọn awakọ̀ tó ń bá àwọn ṣiṣẹ́. Iléeṣẹ́ yìí ní gbogbo awakọ̀ àwọn ni àwọn ń kọ́ dáadáa tí àwọn sì ń mójútó gbogbo bí wọ́n ṣe ń ṣe pátápátá. Wọ́n ní lóòótọ́ làwọn náà darapọ̀ mọ́ àwọn èèyàn láti bá mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn, ṣùgbọ́n àwọn tún fi àsìkò yìí rọ àwọn ènìyàn kí wọ́n máa wádìí ìròyìn wọn dáadáa kí wọ́n tó máa gbé jáde. Kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ìjàmbá ọkọ̀ àjàgbé yóò ṣekú pa ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn nílùú Àkùngbá Àkókò. Nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí fẹ́ máa di gbogbo ìgbà ni àwọn aláṣẹ fásitì Àkùngbá ti géètì ńlá tó wà lójú ọ̀nà márosẹ̀ náà pa pátápátá tí wọ́n sì ṣètò ibòmíì fáwọn akẹ́kọ̀ọ́ àtàwọn òṣìṣẹ́ ibẹ̀ láti máa gbà wọlé. Bákan náà ni gómìnà nígbà náà olóògbé Rotimi Akeredolu tún ti ọ̀nà náà pa pátápátá pẹ̀lú géètì ńlá kan tó mọdí ibẹ̀ èyí tí kò fún àwọn ọkọ̀ àjàgbé láàyè láti máa kọjá. Látìgbà tí ìgbésẹ̀ yìí ti wáyé ni kò ti sí ọ̀rọ̀ wípé tirẹ́là tún tẹ àwọn èèyàn pa lákùngbà mọ́ kí èyí tó wáyé lọ́jọ́rú Wednesday tó tún ṣẹlẹ̀. Ìdí rèé táwọn èèyàn kan fi kọ́kọ́ ń di ẹ̀bi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ru gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwà. Wọ́n ní òun ló pàṣẹ gbígbé ìloro ńlá tí àkẹ́tì mọdí ọ̀nà yìí kúrò. Ojú ẹsẹ̀ làwọn tó mọ bí ọ̀rọ̀ náà ṣe ń lọ ti ń fèsì. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún kì í ṣe ẹ̀bi Ayédàtiwà rárá. Wọ́n ní ohun tó mú kí wọ́n wó ìloro ńlá yìí ní ọ̀nà oníbejì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dáwọ́lé èyí tó gba ìlú Àkùngbá kọjá. Wọ́n ní lẹ́yìn tí wọ́n wó ìloro yìí ni wọ́n rí géètì míì mọ́lẹ̀ síbẹ̀, ṣùgbọ́n tí wọ́n fi ààyè ibi táwọn ọkọ̀ ńlá tí wọ́n ń lò fún iṣẹ́ ojú ọ̀nà tí wọ́n ṣe lọ́wọ́ yóò máa gbà kọjá. Wọ́n ní àwọn ọ̀dọ́ kan tí kọ́kọ́rọ́ géètì yìí wà níkàáwọ́ wọn ni wọ́n máa ń gbowó ńlá lọ́wọ́ àwọn awakọ̀ àjàgbé láti gba ibẹ̀ kọjá lọ́nà àìtọ́.
Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.